ẹ̀yin èèyàn ẹ wò ó olóyè Sunday Igboho àti ikọ̀ èrò ẹkùn wọn mà tún ti ṣe bẹ́bẹ́ ẹ wò ó bẹ́bẹ́ wo ni wọ́n ṣe àwọn wo ni olóyè Sunday Igboho àti ikọ̀ èrò ẹkùn tí wọ́n tún gbà sílẹ̀ báyìí dẹ̀yìn báwo lójú ogun ṣe rí gbogbo ẹ̀ lápapọ̀ náà lẹ máa gbọ́ nínú fídíò yìí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé gbogbo bíròyìn ọ̀hún ṣe ń lọ àti fídíò àti ọ̀rọ̀ àtohùn gbogbo ẹ̀ lólóyè Sunday Igboho ló máa ń fi ránṣẹ́ sí bàbá wa Kọ́lá Olóòtú ẹ wo oríṣiríṣi fídíò náà ni a ti papọ̀ sínú fídíò yìí ẹ máa rí ohun tó ń ṣẹlẹ̀ ibo níṣẹ́ dé ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí bákan náà ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. ẹ ń sọ pé kọ́ńtẹ́ǹtì ni kọ́ńtẹ́ǹtì kọ́ o ọ̀rọ̀ Mọ́jàsọ́lá Sunday Igboho kì í ṣe kọ́ńtẹ́ǹtì o èyí tí mo fi sọ pé kì í ṣe kọ́ńtẹ́ǹtì ni wípé àwọn ọlọ́pàá sọ́jà DSS bí Sunday bá ń ṣe kọ́ńtẹ́ǹtì àwọn kì í ṣe kọ́ńtẹ́ǹtì o reality ọwọ́ wọn lọ́wọ́ o gbogbo wọn wọ́n sì ń tẹ̀lé o ẹni tí wọ́n gbé tí wọ́n ti negotiate láti 150 million ìyá àtọmọ ìyàwó ẹnìkan tọ́lọ̀ ń fún ní burújí ni wọ́n jí gbé àtọmọ ẹ̀ wọ́n wá ń béèrè fún 150 million wọ́n ná títí ẹni yẹn fi 20 million bẹ̀ wọ́n ò gbọ́ wọ́n láwọn ò fẹ́ wọ́n ní tí ó bá mú 50 million wá kò ní fojú kan ìyàwó àtọmọ ẹ̀ mọ́ ó di yámùtù yánkárè ó bẹ̀ wọ́n fọlọ́n bẹ̀ wọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín wọn ò tó bẹ́ẹ̀ tí ń pè mí. ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. ẹ gba 20 million lọ́wọ́ mi. ṣé tí wọ́n ti wájú rẹ̀ sínú. òkìkí kan ọlọ́ba Sunday Igboho. ó lábórí igi pẹ̀lú. wọ́n ti gbà yá wọ́n ti gbọ́ ọmọ alẹ́ o life and direct láì fún wọn kọ́bọ̀. wọn ò san ransom o. àbọ̀wò ìyá pẹ̀lú ọmọ ẹ̀. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fa 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kí. ìdẹ́nu ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ dání ní. ó ní kàkà káwọn ìjọba kí wọ́n ó gbé ń lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. bí ibùdó wọn mọ àdàmọ wọn ní ìgbà ló rán níṣẹ́ o. ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára òrùn ẹ̀ ló kú àìsùn ẹ̀ ló kú àìwo. ó níjọba àpapọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. àtìrẹ́ ewúrẹ́ tó bímọ. ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ò fúnra mẹ́ anybody. ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bọ́yá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí wọ́n bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtijọba àpapọ̀ káwọn wá gbé. ìjẹ́kùn ewu ọmọ. ṣe rí i pé òṣèlú ti wọnú kínní ń báyìí. wọ́n sọ pé àwọn. Sunday ní kò síjọ́ tó dò ó ṣe gìrìrìrì lálẹ́ àbí lọ́sàn-án àbí láàárọ̀ ó lómi gbígbóná ó sì jáde lójú òun. ọlọ́run tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tójò bá fẹ́ rọ̀ wọ́n pé olóyè kí ló dé. ló yẹ kó o yà. ó lóun sọ pé àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò nínú òjò ni wọ́n wà àwọn ọmọ bá gijù ṣe rí. tó o dànù ẹ̀. àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò ọ̀gá sọ́jà kan tí wọ́n gbé ejò lọ́sọ̀pa nínú igbó wọn ò sì fún lóògùn títí tọ́rọ̀ ejò fi tọ́ lára ajá tó fi kú. ọ̀gá pátápátá ni o tó ti káwọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀. ayé ò torí ẹ̀ parẹ́ ọ̀run ò torí ẹ̀ yá wálẹ̀. ẹni tára yẹ di rò pé kò lè pàgọ́ o ló ṣe bẹ́ẹ̀ rí ọdún wọn lọ́hùn-ún ẹ̀. ó ní gbogbo wàhálà tó ń ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kóhùn nasẹ̀ kóhùn tiẹ̀ máa sinmi kóhùn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣé Ọlọ́run ó san òun lẹ́san rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fojú òun rí. ìdí òró sájẹ́ fún. ó ní kó jẹ́ pé nínú ilé òun ó tún ti máa gbógun ti òun. mo fẹ́ mú àbá kan wá kò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o. tírú eléyìí bá ṣẹlẹ̀ sí yín ọ̀nà wo lẹ́ gbọ́rọ̀ ọ̀hún gbà. obìnrin kan làwọn gbọ́mọgbọ́mọ gbé àwọn ajọ́mọgbé wọ́n gbé gbígbé tí wọ́n ó sì gbé wọ́n gbé wọnú igbó
odidi bí ọ̀sẹ̀ 2 sí 3 ló lò kó tó gbà dáǹdè. Obìnrin táwọn aráabí ń bá gbé kó tó di pé yóò bọ́ lọ́wọ́ wọn tí èyí bá ṣèyá arúgbó. Ẹja fọlọ́run síbi ọ wà. Ó dàbí ẹni pé àwọn àṣírí téèyàn gbọ́dọ̀ máa sọ látẹ̀gùn ni. Ntí máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n bá jí gbé ó ṣẹlẹ̀ sóbìnrin. Obìnrin yìí sì wojú ẹni torí wọ́n máa ń nani lójoojúmọ́ tẹ́lẹ̀. Bọ́kọ̀ rẹ sọ̀rọ̀ ni wọ́n mọ nà bẹ́lí tí wọ́n mọ kókòbókòbó. Dádì wa ẹ lọ́ọ́ ta lé ẹ lọ́ọ́ ta mọ́tò ẹ lọ́ọ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ. Nígbà ọ̀yá lọ̀gá ń lé lápá mú. Níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní fi nǹkan sí nǹkan tọ́tẹ̀ nǹkan mọ́ nǹkan ló di pé bí a bá jáde èèyàn bá ń bóun náà gbé jọ̀lọ́fù ráìsì gbóná wá nínú igbó tí àwọn kò sí tí wọ́n èèmọ̀ jẹ tí wọ́n bá wọ́n lọ́lọ́kadà tí ń supply wọn lóúnjẹ wọ́n bá ń gbé meat pie gbóná òun tó wèé jẹun láàrin ijọ́ 3 jálẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run sábà ṣe iye tí wọ́n ní wọn gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí ọkọ rẹ̀ ti bẹ̀bẹ̀ tí ẹ láwọn ò lè gbà á wọ́n ṣàní ọmọ kó bọ̀ ọbẹ̀ ọkùnrin yẹn tó jẹ́ lídà tí wọ́n jọ ń sọ̀rọ̀ lálẹ́ wọn tú u lẹ̀ títú tí wọ́n tú obìnrin yìí lẹ̀ lídà ń sọ wípé ẹnu rẹ̀ báyìí kò gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan ó ní sóhun wọ́n wà bára àwọn jẹ́ ni ńgbà ọ̀dọ́dọ̀ ọkọ rẹ̀ dádì wa látìgbà tó ń ti lọ ara àwọn ò tiẹ̀ yá kíní kankan Ọlọ́run ní ọ̀pá wọn. Àsọdìnrin yìí ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù ẹ máa gbọ́ ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù ó wá wà lọ́ọ̀sìpítù ńjọ́ kan lálẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n tú u lẹ̀ tán tó ti gbà dáǹdè wọ́n bá gbé emergency dé lọ́ọ̀sìpítù emergency tí wọ́n gbé dé àwọn méjì ni ọta àbọ̀ bà á ó dàbí ẹni wípé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n wọnú igbó ọta àbọ̀ bà wọ́n rọ̀ọ̀sẹ̀ wá sọ̀sìpítù dídọ̀ ọ̀sìpítù tí ó dọ̀ ọ̀sìpítù ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run obìnrin yìí ló wà ní ìcháàjì kínní tí a fi máa mẹ́mìí dúró ọ́síjìn àbí kí ni wọ́n pe máṣíìnì yẹn obìnrin yìí ló wà ní ìcháàjì ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ní obìnrin nígbà tí wọ́n gbé ẹni yẹn dé òun ló wà ní ìcháàjì emergency pé yóò kọ́kọ́ clean ojú rẹ̀ ó clean ojú rẹ̀ lọ́wọ́ lórí bá ẹni ìrèyè ó ń fi kíní àwọn òwú tí a fi máa ń nu ojú gbogbo ẹ̀jẹ̀ tó ti dà sí kí wọ́n tó máa wọ́ lọ dé mọ́síìnì kò lè sọ̀rọ̀ mọ́ ìmí túpetúpe bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń dà lára ẹ̀. tó bá sẹ̀yìn lẹ́wọ̀ à ń pòṣíṣọ́ obìnrin tẹ́ ẹ jẹ́ nọ́ọ̀sì tó sì ti rún yín tó ti chánsì yín tí a tún gbowó lọ́wọ́ ọkọ yín wọ́n tó fi yín lẹ̀ ní òjò nínú ẹ̀rùn nínú gbó tó bá jẹ́wọ́ kí ló ṣe pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àwòyàn bíi 2 lójú òpó. ẹ má parọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ tó bá jẹ́ yín ni kí lẹ́ẹ̀ ṣe. Ògúntádé kí lẹ́ẹ̀ ṣe. orókù ka ọ̀tá ń pa ìkàwé di méjì. so èmi ọjọ́ ìgbà yẹn tilẹ̀ fọ́ lọ́hùn orí tó ṣe lára àmì àtúntò gbà ó ti gbòó ti lọ. ẹ wàá sustain life ẹ gbé sínú masini masini tí ó sustain ẹ tí ò ní yókù. tó jẹ́ pé masini tẹ́ bá pa lọ́wọ́ kan báyìí ẹ̀mí rẹ̀ náà ó gbé náà pamọ́ ni. rárá àdìkà sátà. ẹ pàtẹ́wọ́ fún àwọn ilé ìwé lẹ́mìí Ọlọ́run. ẹ jẹ́ tún wẹ̀ lòmíì. Hello somebody. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Alhaji. Naam. Bọ́lá Akínpẹ̀lú ní láti Mẹ́kọ́lá. Ẹ ṣe. Tó bá ṣe ìlú máa tọ́jú rẹ̀ dáadáa. Ẹ tọ́jú ẹ̀ dáadáa. Máa tọ́jú ẹ̀ dáadáa. Nítorí pé bí mo ṣe wà ní igbó. Tó bá fẹ́ pa nígbà náà, ọ̀dà àǹfààní àti parí. Allahu Akbar. Ó dẹ̀ wà bẹ́ẹ̀ ni. Ẹ jọ ẹjọ́ ọkùnrin lẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ obìnrin lẹ́ ń tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹjọ́ bíi 2 ọ̀dà sí. 09123708675 obìnrin ni mo fẹ́ o hello obìnrin ni mo fẹ́ 09123708675. Aláàjì ọkùnrin ni mí tó yọ lọ yọ. àlóbìnrin ni mo fẹ́ ẹ̀yọ́ ọkùnrin ẹni sùúrù ẹjọ́ bìnrin ọba wa dá sí i 09123708675 má dàá kọ rẹ o má dàá kọ àdúgbò
má dà kọ rẹ lórí mọ pẹ́ rú. ẹ̀jẹ̀ ń dákọ̀ mi ẹ̀jẹ̀ ń dákọ̀ àdúgbò. ọ̀tàn ṣúgà jà. wọ́n tẹ̀ ní wọ́n pa á ni. tí mo gbé àwọn obìnrin sọ̀rọ̀ ọmọ bó torí lára o. ntí mo fi fẹ́ kẹ́ ń gbọ́ ẹ̀yin obìnrin tọ̀rọ̀ sílẹ̀. tó bá tèmi ni wọ́n pa ni. kí ni bẹ́ẹ̀ ni ẹ̀là kankan. ẹ̀ẹ́kàn yín mọ̀ sí ni wálẹ̀ bí ìgbẹ̀yìn pa náà nẹ́pà tí òun náà sì yá mútu yá kárè. ẹ̀ẹ́kàn pa mọ̀ sí ni mọ́ ni àmọ̀ràn tèmi wá rèé o. orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ pípa yẹn ò ní fálù torí wípé ọlọ́run tó dá sẹ̀ríà tó mú dé orí bẹ́ẹ̀dì òkú òǹbẹ̀ òun ọ̀pá ń tọ̀ òun ọ̀pá wọ́n gbé èèyàn ni wọ́n sì gbowó ó sì tún ṣe látẹ̀yìn kò pa á èèyàn fi irú nǹkan bẹ́ẹ̀ kẹsẹ̀ ká wá pa á o lè fà á lọ́lọ́pàá lọ́wọ́ o lè sọ fọ́lọ́pàá o ṣùgbọ́n tí ọba kéèsì jẹ́ ni pé mo mọ̀ pé ìyàwó ò ní sọ fọ́kọ rẹ̀ lé pé wọ́n mọ̀ tí ó rún un pa dáàdi wa bí wọ́n kó wá sí apọ̀ ńbẹ̀ wọ́n tiẹ̀ lè rójú gbogbo oyún tọ̀rọ̀ ọkọ mi wà ọlọ́mọdé ó ṣe ìyàwó wa ọkọ mi burú yóò béèrè pé bó wà ní tí wọ́n mọ̀ ṣe nǹkan fún yín lóru. tọ́ba yìí sọ fọ́kọ ẹ̀ ni pé irú nǹkan báwọn ntọ́kọ rẹ̀ ọ sọ ni pé dúró dòun òun bọ̀ wá bọ̀ níbi iṣẹ́ sí òsì yẹn bẹ́ẹ̀ yọ ọ̀pá náà mọ sí ènìmọ́ ni fúnra ọkọ ní ọ̀pá ẹ bá nínú ọkùnrin àtobìnrin ta ni máa jowú jù owó ta ló pọ̀ jù náà mo yín obìnrin ò dà ń sáàkì ẹ̀yìn ìyá wa mo yìn yín so possible ni kọkùnrin ó níyàwó ní ìsìn kíyàwó rẹ̀ wá sọ wípé àlè ń kọ́ wá introduce àlè rẹ̀ àwa sì máa níyàwó mẹ́ta tẹ́ ẹ gbọ́ bí tọ́wé obìnrin ti sọ pé ọkọ mi kejì ní ọkọ tí wọ́n jọ wà ní olùkọ́ wá pọ̀ ọkọ òun kejì ní ìjọ náà ìlú ọ̀dàrú ni ẹnìkan fàyè lẹ̀ ṣùgbọ́n ayé ti bàjẹ́ o irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn o àmọ́ ti gbọ́ ní Uganda ẹnìkan tó ní obìnrin kan tó ní ọkọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń gbénú ilé ó sì ṣe time stable fún wọn ó ní kí wọ́n fọkàn wọn balẹ̀ ntọ́wà ńlẹ̀ ó tó pín oníṣẹ́bí kí wọ́n ti gbádùn ara wọn ni dáàdì wa number 1 ẹ̀yin ẹ mú Monday and Tuesday dáàdì wa number 2 ẹ̀yin ẹ mú Wednesday and Thursday dáàdì wa number 3 ẹ̀yin ẹ mú Friday and Saturday Sunday yẹn jẹ́ mọ́ fi sinmi. ànírógun lẹ̀ yóò dòkè rèrè ìjà Haúsá àti Yorùbá kìí ṣe ń tọ́ da o. àwọn èèyàn wa kan wà tí wọ́n ń gbélé Haúsá tipẹ́tipẹ́ tí ẹ ti kọ́lé tí ẹ ní gbogbo nǹkan. tó jẹ́ wípé ogun ilẹ̀ Haúsá tí wọ́n fi lé Yorùbá kúrò ńbẹ̀ ló lé wọn dò ní ọlọ́. níjọ́ tí bàbá top 1 tí wọ́n ń sọ̀tàn gbésí ayé wọn fún mi mo sì gbójú òkè báyìí mo bú ẹkún. olówó ńlá ni bàbá top 1 nígbà tó wà ní òkè ọya. ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá wọn ń pa Yorùbá ńjọ́ náà. ọ̀dà kéèyàn máa náìsí o. ọpẹ́lọpẹ́ pé bàbá yẹn náìsì. àwọn ará àdúgbò tó náìsì sí ibẹ̀ lọ sá sí wọ́n wá sá lórí àjà. wọ́n gbé lórí àjà wọ́n ní kó wà ńbẹ̀. ọjọ́ bíi méjì ló fi wà lórí àjà. ó wà lórí àjà wọ́n ń ju búrẹ́dì sí àti pure water. onílé ọlọ́nà. ogun ọ̀dà bí iyán ogun ọ̀dà bí ẹ̀kọ́. kí ni máa sábà fa ogun Yorùbá àti Haúsá? kí ni máa fa ogun Haúsá àti ẹ̀yà míì? nǹkan mẹ́ta ló lè fà á. ọ̀rọ̀ ẹ̀sìn lè fà á. ọ̀rọ̀ òṣèlú lè fà á. ọ̀rọ̀ ajé lè fà á. nǹkan báyìí là á máa ṣe lè san nǹkan báyìí o. káwọn ó ti máa gbé tòmátò àtàtà bọ̀ láti ìlú wọn. iye báyìí là ń tà á o. a lè rà ní iye báwọn òjò ti sẹ́lulẹ̀ a lè rà ní iye báwọn ní ìsìn. iye báyìí là á rà. kí wọ́n gbọ́kọ̀ kíní dé wọ́n gbọ́kọ̀ kejì dé àná lágídí. kàkà tá a fi tà ní tàkútà yọ yà jẹrà mọ́bẹ̀ ni. ẹni tó páàkì ọkọ rẹ̀ tí tòmátò jẹrà mọ́bẹ̀ tí ata jẹrà mọ́bẹ̀. ṣé ẹ mọ̀ pé inú ẹ̀ ò ní dùn.
èyí tó tún dàbí rẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tí ẹ̀yà míì bá wà lórí àlééfà kó tó lọ́dún kan àbọ́dún méjì tán ara máa ń ni àwọn tí wọ́n wà lókè ọya ara máa ń ni wọ́n púpọ̀ púpọ̀ gbogbo nǹkan ni wọ́n lè fi báyàn ṣeré wọn kì í fi páwà báyàn ṣeré kódà kó wọ́ wà ńlẹ̀ kí páwà ó wà ńlẹ̀ wọ́n pè ọmọ kówó lọ kọ́ fáwọn páwà wọ́n mọ̀ wípé ẹni tó ní páwà ló ní gbogbo nǹkan tá a bá ní àfojúsùnùkùn wò ó èyí tó dàbí rẹ̀ ní ìjà ẹ̀sìn tí máa fa wàhálà láàrin àwọn haúsá àtẹ̀yàmí ọ̀pá ẹ̀rù wọn kì í fi nàyàn wọn máa fi ni èyí tí wọ́n mú wá fún yín lẹ́nìí ọ̀pá ẹ̀rù wọn èé fi nàyàn wọn máa fi ni eégún kan ló ṣẹlẹ̀ sí láyé àtijọ́ eégún lálẹ́ eégún tá a wí yìí ẹ̀ẹ̀kan ní máa jáde lọ́dún mẹ́ta níjọ́ tó bá fẹ́ jáde eégún kankan kì í bá a jáde èrò ọ̀wà á pọ̀ lọ látàárọ̀ kùtùkùtù kó tó jáde nílé wọn ó ti kún ilé ọba ó ti kún ojú ọjà ó kún roundabout tí ó gbà délé ọba látojú ọjà gbogbo bẹ̀lẹ̀rọ òkú fọ́fọ́fọ́ yọ́ dàbí ẹni pé kò sérò nílé ayé mọ́ ni ẹ̀wà máa gbọ́ ǹtọ́ ṣẹlẹ̀ o àgbàlagbà ló léegun ọ̀hún jẹ́jẹ́ léegun àgbàjọ ó ní ọ̀pá kan ọ̀pá ẹ̀rù ni ọ̀pá tá a wí gùn tó bá jáde wá ní bàbá ò yọ̀nà ọ̀pá yẹn òkè gbogbo kálukú ọmọ súre kí n lówó kí n bímọ kí n là kí n lu kí n ṣòwò kí n jèrè òye àmọ́dún tèmi tọmọ mi ní kájọ wá bí wọ́n bá ṣe ń ṣe àdúrà bí wọ́n bá ṣe ń wúre ní ọmọ lu àjà gbẹ́gẹ́gbẹ́gẹ́gbẹ́gẹ́gbẹ́gẹ́ olúgbòhùn ó sì máa gbà. tó bá fẹ́ kọjá níbi tẹ́rọ òun máa pọ̀ sí tó bá na ọ̀pá yẹn báyìí bí ìgbà pé Mósè bá na ọ̀pá sí òkun pupa ni gbogbo bẹ́ẹ̀ ó fì gbogbo ojú bẹ́ẹ̀ ó dà kò ẹ̀ ní rí ẹyẹ níbi ọba na ọ̀pá ń sí. wọ́n nígbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fara kàn án tí èyí bá ṣe pé àwọn ọlọ́kọ rẹ̀ ti ń mú lọ́wọ́. wọ́n nígbàgbọ́ wípé bó ṣe wà yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kó kọlù òun ọ̀pá rẹ̀ wọ́n nígbàgbọ́ wípé wọn ò gbọ́dọ̀ fi kan àyàn lórí pé tó bá bá àyàn nǹkan sóńtọ̀ tó bá dé ibi roundabout tí fi ń lọ sójú ọjà báwo pé báwo yóò tún nà ọ̀pá rẹ̀ sókè láàrin ọjà ó tún bẹ̀rẹ̀ sí ní wúre olówó ọmọ dáwó ẹlẹ́ran ọmọ dá ẹran ọlásọ ọmọ dá sọjọ́ fún bàbá yìí mọ̀ níyì o eégún bàbá yìí mọ̀ níyì o bí ṣe ń ṣẹ́nu títí ó ṣe bẹ́ẹ̀ fún bí ọdún mẹ́wàá ó ṣe bẹ́ẹ̀ fógún ọdún ó ṣe bẹ́ẹ̀ fọ́gbọ̀n ọdún àjò ẹ̀dùn kó nílé ọmọ rẹ̀ lé ọjọ́ pé bàbá yìí bá gbéra ó lọ bá àwọn bàbá rẹ̀ lọ́rùn ọdún tó tẹ̀lé kò ní jáde ṣùgbọ́n ọdún tó bá tẹ̀lé ọdún kẹta ẹ̀ ó gbọ́dọ̀ jáde wọ́n wá wò ó pé ta ni ó gbé eégún yìí ta ni ó jọ lọ́kọ̀ eégún yìí wọ́n lé nígbà wọ́n lé ẹni tí fámú eléyìí ní ohun tó wù wà lẹ́kọ̀ọ́ nǹkan kan wọ́n kàn ìjọ tí wọ́n jáde gan lòun ó dé wọn ò lè fi sẹ́hùn lẹ̀ wọ́n ó sì kọ́kọ́ máa ró ẹni tí ọba ṣe kínní wọ́n máa ró lókù bí ọ̀sẹ̀ kan wọ́n bá gbé lọ wájú wọ́n bá gbé lọ ẹ̀yìn tó ìwọ ọ̀yọ́ mọ wá sọ lọ́kọ rẹ̀ wọ́n náà ká sóló gògóró bàbá mi ǹjọ́ ọ̀lẹ̀ òní ti máa ó ti já pẹlẹbẹ bí báàfù kan yóò ti já pẹlẹbẹ. ogun mẹ́rin gbogbo onígun mẹ́rin ní tọ́sẹ̀tì lọ yìí nígbà wàá tó á di pé òní ó tún wá ní gbogbo àwọn bá ń ṣètùtù tí wọ́n ń ṣe nǹkan kan ogun mẹ́rin ni wọ́n máa fi kàn lórí. ìyá alágbájá ọtí ọdún rẹ̀ dà ìyá kìnìkan ọtí ọdún rẹ̀ dà nígbà wọn mọ̀ pé jàgínní lọ láìkì wọn wá dájọ́ fún un
ògógóró wá sẹ́ẹ̀tì jọ ojú tẹ̀kẹ́ o. kó tó jí báyìí gbogbo ojú rẹ̀ yóò ti lẹ́rìí kò ní ríran mọ́. làwọn ìyá àdúgbò wa bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú rẹ̀ ń báyàn lẹ́rù o. nígbà wọn sì ti pé òun ní àyàn àpòsíṣàn respect tí ń fún gan ògógóró tún fún nígboyà. ìyá wa kò sí kàkà gbéra lẹ̀ dìde ìyá bíi 85 tó kólẹ̀ fún ẹni tí ń pé gbéra lẹ̀ o. bàbá ọkọ mi ẹ lọ rí ẹ bọ̀ rí o ojú òní tí o ẹ dákun nfẹ́ jà nfàríwo nfẹ́ wàhálà o dákun àkọ́kọ́ jáde rẹ nìyí o. ẹ ń ta wí pé àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án tó ń bá fẹ́ ṣe nǹkan kan báwọn kì í rálejò. àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án láti bíi 12 ní ẹ ti dé ní ẹ bá lọ bá a níbi kọ́lọ́fín inú yàrá wa o eléyìí ti bọ́ọ̀sì lọ́dẹ yìí o àwọn ọ̀rọ̀ yẹn ti lo táìmù tiwọn o gbogbo jẹ̀gẹ́jẹ̀gẹ́ kò sí jàlẹ́kẹ́ o. ẹ̀yin náà ẹ ti bẹ́ẹ̀ dá mi mà. àdá ọmọ òní ọ̀ lágbára. ẹkú yẹn dẹ̀ tóbi gan. ẹkú yẹn jègbènè pẹ̀lú oògùn gbogbo ara rẹ̀. ọ̀pá ẹ̀rù ni ọ̀gá látilẹ̀ ọ̀gá tó yàn ọ̀gá jù yàn lọ. ayin lónílù bá dé onílù rẹ̀ náà ológógóró. kọ́kọ́ kọ̀gọ́ bọ̀lù o lè ṣe bí bàbá rẹ̀ o lè ṣe bí bàbá rẹ̀. olóòní wọ́n ṣe ju bàbá àwọn lọ òun ṣe ju bàbá àwọn lọ. ó ṣe ju bàbá rẹ̀ lọ ọ̀ya. ibi tí ti máa na ọ̀pá níwájú ilé rẹ̀ èrò títì. ẹ̀dá tó lọ fọ ìka ọmọ làkejì. èrò tì bí omi. ẹ má má ṣe o ìkà òsùn ẹ má má ṣe o. àwọn tí wọ́n ń wá ọmọ tí wọ́n ti rọ́mọ bí láàrin ọdún kẹta wọ́n mẹ́jẹ̀ wá àwọn tí wọ́n ń wá owó tí wọ́n rówó ní àwọn tó fẹ́ kọ́lé tí wọ́n ti kólé wọn látọdún kẹta gbogbo kálukú lọ mẹ́jẹ̀ wá. lẹ́rán tì lọ. lóríṣiríṣi nǹkan ti lọ àpò èlùbọ́ gbogbo ẹ̀ ti lọ. ọba dúró ló mìlẹ̀gbẹ̀ wọ́n ní bàbá o. ọ̀nà ọ̀pá yẹn òkè báyìí kálukú bẹ̀rẹ̀ sí ní wúre. ó tún na ọ̀pá láàrin èèyàn gbogbo àwọn èèyàn tó sáyìn ojú ọ̀nà mọ́ fo. orí ẹ̀ wú orí ẹ̀ táàsì. bàbá 80 years bàbá 90 years gbogbo wọn ń dọ̀bálẹ̀ tí ó kúnlẹ̀ bá o. orí ẹ̀ bá tàsí wọ́n pákéjì ara rẹ̀ títí tó fi débi roundabout tí ó gbà lọ àárín ọjà làwọn onílù bá dá wàhálà lẹ̀ o lè ṣe bí bàbá rẹ̀ o lè ṣe bí bàbá rẹ̀. ayi tó bá mú ọ̀pá tí bàbá wọn náà òkè láàrin roundabout tí kálukú ọmọ wúre bí ìṣẹ́jú 5 tí bàbá wọn bá fi dàn ọ̀pá òkè tí ò ní gbé wálẹ̀ lọ́ba ná ọ̀pá àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wúre ibi wọ́n ti ń wúre ló ti mú ọ̀pá lọ́yà kankan tó ó ti gbójú rẹ̀ ó di fara wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn ó lé ọmọ kan gbáà ọ̀pá tí wọn ò fi nàyàn rí kọ̀ọ̀kan yẹn lára rí láyé gbáà ló fi nà ọmọ òun. gbogbo èèyàn bá pé ọmọ yìí ti kú àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ò fọpá ànàyàn rí lójú wọn ọmọ yìí ti kú gbogbo àwọn tó wá wòrán jọ náà sunkún. wọ́n ní tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ lọ́dún náà kí ló wá ṣẹlẹ̀ yìí o. kẹrẹ kọ́ múra sílẹ̀ ẹni jẹ̀ka tó múra síta àtọ̀rẹ́ àti ìka ẹ̀kọ́ ò níbẹ̀. kí ló ṣẹlẹ̀ lọ́dún náà. ọ̀rọ̀ bí ọ̀ṣọ́ orí ẹni. nígbà tí èdọ́dún kejì ọmọ tí a fọ̀ pa náà Sàmárì bọ́ìsì lọ́wà ó ti fẹ́ yàwó nígbà tọ́dún kẹta pé ó ti kọ́lé ọdún mẹ́ta lẹ́gùn bàbá yìí sì máa jáde. ẹ̀dá tó lọ fọ ìka Ah! lákejì tó bá jíjí ọmọ rẹ̀ á jẹ́. ó ti níyàwó ti kọ́lé
ẹ má má ṣe o ìkà òsùnwọ̀n ẹ má má ṣe o ìkà ọ̀dà. ká tó pípẹ́rú ẹ̀yẹ kéré ó tún ti lẹ́sìn lẹ́ẹ̀kan ọ̀rẹ́ sí dúdú ọ̀rẹ́ sí funfun. ọ̀tá o ni gbogbo èèyàn bá ń pẹ́ kí ọkú oríire o ọ̀pá tí wọ́n fi nà ń jò ní àsọ́paare ni. nígbà ọdọọdún kẹta tí ó jáde ọ̀pá tí gbogbo èèyàn máa ń sá fún kábíyèsí o jẹ́ bá nà òkè àwọn ayé bá ń lọ́pàá mọ́ lọ́wọ́ ọ̀nà mi lọ́pàá wọn bá ń tẹ́rí sí ọ̀pá wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi dolówó wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi lẹ́sìn lẹ́ẹ̀kan wá fọ̀pá rẹ̀ nà mí. bí wọ́n ṣe sọ ọ̀pá tí gbogbo èèyàn ń bẹ̀rù ọ̀pá ẹ̀rù tí wọ́n fi náà yàn bí wọ́n ṣe sọ di ọ̀pá ayẹyẹ nù. ìlódífá fún ọmọ tí ó kó sínú eégún tó lọ rèé sáàyàn pa wọn. ẹ̀yin ọ̀jẹ̀ ẹ̀yin ọlọ́jẹ̀ ẹni tó sì ní eégún yẹn ẹni tí máa dá sẹ̀ríyà fáwọn tí wọ́n bá jẹ́ tọ́ọ̀gì ní nígbà ayé ẹ̀. mo fi ọlọ́run orí mi ọgbọ́n mi o kìí ṣe pé mo fi ń pọ́n lé o. mo rí mi ò rí níjọ́ kan nídìí arẹrẹ ó sì lọ eégún tiẹ̀ kọ́ lọ́jáde o. ó rí àwọn ọmọ tí wọ́n má dààmú nǹkan kan lọ́wọ́ ó sì ń gba àdá yẹn tó rólóògùn ni àwọn èèyàn sì bẹ̀rù ẹ̀ ó ń gba àdá gba nǹkan gba ìgò lọ́wọ́ wọn yóò sì gbá wọn létí pé ayé mọ́ ṣe wàhálà kódà eégún wo lọ́jáde ńjọ́ náà o eégún àfìdí ẹlẹ́gẹ̀ nídìí arẹrẹ ní ti ń gba àdá ní gba gbogbo nǹkan àwọn ìjàmbá lọ́wọ́ àwọn èèyàn káwa sọ pé ńgbà tó gbéṣẹ̀ tán eégún rẹ̀ ni wọ́n fi dáràn tí wọ́n fi pa àyàn. ọ̀pá ẹ̀rù wọn èéfì náà yàn wọ́n máa fi ni.